Ṣé ẹ mọ̀ wípé Yorùbá ló bọ̀ tí wọ́n sọ wípé tá a bá ń sunkún ká máa ríran, ká sì máa ti bi ìṣáná ká máa kíyèsí òògùn. Ẹ̀yin ò kíyèsí wípé àwọn Ọ̀yọ́mèsì púpọ̀ nínú wọn ò sí níbi gbogbo ayẹyẹ àti gbogbo ìgbésẹ̀ ìgbàdé ọba Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́. Ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé pátápátá níbi gbogbo tẹ́ ti náǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ má gbàgbé ẹ bá wa pín, ẹ bá wa share rẹ̀, ẹ jẹ́ ó délé kẹjẹ́ ó dóko níbi gbogbo tẹ́ ti ń wò wá. Ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí. Èmi tí yín tòótọ́ Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi òyìn lẹ́kọ̀ọ́ lórúkọ bàbá mi. Olómi Ọgbọ́n lòun èèyàn pè mí ọmọ ara àkìní mi màjọ méjì. Ọmọ ẹrú ní sí ní ẹ̀kọ́ kì í sì ní Ìṣọ̀lá oníròyìn yẹn. Òun náà ló dé. Bẹ́yìn àgbà lẹ sọ wípé ká máa ti bi ìṣáná ká máa kíyèsí òògùn. Ẹ̀yin àgbà ẹ̀yin lẹ kọ́ wa wípé ká máa kíyèsí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan bó bá ti ń lọ báyìí. Òun náà ni ká máa tẹ̀lé bẹ́yẹ bá ti ń fò. Òun náà la ṣe ń sọ̀kú ẹ̀. Gbogbo ìgbésẹ̀ ìgbàdé ọba òun náà ló ti yanyan. Èèyàn kábíyèsí ọba Ọ̀wọ́adé ìyún ọba Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé kábíyèsí o. Mo ṣe fìlà forí adé o. Èmi súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo rìn jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Ìjẹ́ rọ́ba fín nítorí arọ́ba fín báyìí. Òun náà ni ọba ń pa. Gbogbo ètò ló ti tò. Kódà báyẹ̀ mọ̀ wípé kábíyèsí ó ní iye ọjọ́ tí wọ́n lò nínú ìpèbí kó tó di wípé wọ́n jáde kúrò ní ìpèbí. Àdúpẹ́ lọ́wọ́ Elédùmarè pẹ̀lú gbogbo ètò tí wọ́n tò yẹn náà. Ẹ sì mọ̀ pé gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, bí Aláàfin Ọ̀yọ́ bá ti lè dé kòso tó dé adé Ṣàngó sórí tó dé wọ ààfin tọ́ Aláàfin Ọ̀yọ́ ti jẹ òun náà nìyẹn o. Ètò yìí kábíyèsí ti ṣe. Wọ́n ti lọ sí kòso, wọ́n sì ti dé adé Ṣàngó wọ ààfin. Ẹ sì mọ̀ pé lẹ́yìn tí wọ́n dé kòso yẹn wọ́n gbọ́dọ̀ padà sí kòso yẹn mọ́ gẹ́gẹ́ bí àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ ìlú Ọ̀yọ́. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọ kóòtù òjíire. Ṣé ẹ gbàgbé wípé kó tó di pé kábíyèsí yìí wọ́n bọ́ sórí àpèrè bàbá wọn, ọ̀pọ̀lọpọ̀ rògbòdìyàn ló ń lọ́nlẹ̀ láti ìgbà tí kábíyèsí àná ọba Adéyẹmí tí wọ́n ti wàjà. Ó lé lọ́dún kan eléyìí tí kò sí kábíyèsí kankan lórí àpèrè tó sì jẹ́ Báṣọ̀run tó jẹ́ olórí àwọn Ọ̀yọ́mèsì ni wọ́n rí sí ìṣàkóso ìlú Ọ̀yọ́. Lẹ́yìn eléyìí tí ìgbésẹ̀ yá láti lè yan kábíyèsí tuntun. Òun náà ní rògbòdìyàn bẹ́ẹ̀lẹ̀ láàrin àwọn Ọ̀yọ́mèsì àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé, níbi tí wọ́n ti ń sọ wípé ọ̀tọ̀ ní ohun tí Ifá tí wọ́n fọ̀, ọ̀tọ̀ ní ohun tí Ifá Ṣèyí Mákindé fọ̀. Gbádégẹṣin ní Ifá ti tọ̀dọ̀ ti àwọn Ọ̀yọ́mèsì mú o, ṣùgbọ́n Ọ̀wọ́adé ní Ifá tí Ṣèyí dá ló mú. Ṣé ẹ gbàgbé wípé a mú ìròyìn kan wá nípa bàbá tó dífá tí wọ́n sì fi ìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé kì í ṣe pé wọ́n ṣàyọjúràn sí i. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló pe àwọn o láti lè wá bá wọn gbé ìgbésẹ̀ lójúnà láti lè wá ìyànjú sí aáwọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí wípé ó dàbẹ́ ní pé àwọn Ọ̀yọ́mèsì wọ́n ti gba àbẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ àwọn ọmọ oyè kọ̀ọ̀kan, ṣùgbọ́n táwọn Ọ̀yọ́mèsì sọ pé rá o kò jọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ó jọ bẹ́ẹ̀ o kò jọ bẹ́ẹ̀ o. Gómìnà Ṣèyí Mákindé ó padà wá gbé ọ̀pá àṣẹ lé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ikú bàbá yèyé ọba Ọ̀wọ́adé ó gbé lé wọn lọ́wọ́ o. Ìwọ pápá ìwọ ọ̀nà ó mọ́yè yìí jẹ, ṣùgbọ́n láti ìgbà tí kábíyèsí yìí tí wọ́n ti gbọ́ ọ̀pá àṣẹ lé wọn lórí láyé Báṣọ̀run ti sọ wípé ó dá o ẹ̀já kúkú máa wo nǹkan tí Ṣèyí Mákindé tó sọ ohun tó ṣe yìí, ẹ̀já wo ibi tí ó padà wá já sí wípé bọ́mọdé bá ń gégi nígbó àwọn àgbà ni ó mọ bí tí yóò wó sí o. Ọ̀rọ̀ yìí náà padà jẹyọ nígbà tí ọ̀rọ̀ tó ní ṣe
pẹ̀lú ọba Èrúwà níbi tí gómìnà Ṣèyí Mákindé tó ti ń sọ wípé ó dìgbà táwọn afọbajẹ tí wọ́n bá ń ṣe ẹ̀tọ́ bó ti tó àti bó ti yẹ kóhun tó jáwọ́ nínú gbogbo ọ̀rọ̀ wípé à ń tojú bọ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe àwọn lọ́balọ́ba. Ṣùgbọ́n láti ìgbà yẹn wá, ṣé ẹ̀yin aráàlú, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ ìlú Ọ̀yọ́, ṣé ẹ kíyèsí wípé àwọn Ọ̀yọ́mèsì wọn tẹ́ farahàn nínú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán eléyìí tá à ń rí lórí ẹ̀rọ ayélujára káàkiri níbi ayẹyẹ ìgbadé ọba yìí, tẹ́ ẹ sì mọ̀ wípé Báṣọ̀run ní léwájú àwọn Ọ̀yọ́mèsì. Gbogbo ọmọlẹ̀ Yorùbá pátápátá, ṣé bá ṣe máa wò léléyìí, a máa gbọ́dọ̀ dákẹ́, a máa gbọ́dọ̀ wò, nítorí wípé ọba ò lè gbọ̀tọ̀ káwọn lóyè kí wọ́n gbọ̀tọ̀ láàrin ààfin nígbà tí ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìdàgbàsókè ìlú tó bá ń wáyé láàrin àwọn méjèèjì, nígbà tí àárín wọn tí ò gúnrégé. ẹja bira wa ná lẹ́yìn ìgbà tí kábíyèsí ọba Ọ̀wádé tó padà wá gbọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́, wípé ìgbésẹ̀ wo ni kábíyèsí gbé láti fa àwọn Báṣọ̀run àti àwọn olóyè Ọ̀yọ́mèsì tó kù láti fa àwọn mọ́ra, àbí à ń bọ́ba dìtẹ̀, à ń bọ́ba bínú? Àwọn Ọ̀yọ́mèsì kí ló dé tí wọ́n jogun omi láti lè lọ kí kábíyèsí kú oríire, kí wọ́n sì fà wọ́n mọ́ra, kí wọ́n sì ṣe gbogbo ètò tó jẹ́ kó tò ní ìlú Ọ̀yọ́ ọ̀hún náà. A sì ti mọ̀ wípé ìlú Ọ̀yọ́ kì í ṣe ìlú kékeré, kì í ṣe ìlú kèrémí nínú ìtàn Yorùbá, kì í ṣe ìlú tó jẹ́ wípé ìjà wa máa ṣẹlẹ̀ tàbí pé bóyá wàá bẹ̀rẹ̀ sí ní máa bẹ́lẹ̀ láàrin àwọn ọlọ́ba àti àwọn Ọ̀yọ́mèsì. Ọ̀yọ́mèsì sì rèé, oyè ilé baba tiwọn náà ni. Wọn kò lè dédé pàṣẹ wípé kí wọ́n filẹ̀ kí oyè lẹ̀, nítorí kì í ṣoyè àpọ́nlé, oyè ìdílé baba tiwọn náà ni. Àwọn Ọ̀yọ́mèsì ò ti lè sọ wípé kí kábíyèsí ó kúrò lórí àpèrè nítorí àwọn ò fẹ́. Síbẹ̀ àlàáfíà gbọ́dọ̀ wá jọba láàrin ìpínlẹ̀ Ọ̀yọ́ o, láàrin ìlú Ọ̀yọ́ àgàgà. Eléyìí mo mà ní ká pe àkíyèsí ara wa sí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ẹ̀yin ọmọlẹ̀ Kóòtù Òjíire, ẹ mà já jí gìrì sórí eléyìí kí n tètè pa àkíyèsí ara wa sí o, kó má dàbẹ́ ní pé ojú tèmi nìkan mo fi ń wò ó wípé bo ni gbogbo àwọn Ọ̀yọ́mèsì wà, ibo ni Sàámú wà, ibo làkíníkù wà, Báṣọ̀run àgàgà, ibo ló wà gangan. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fọ́nrán tá à ń wò lórí ẹ̀rọ ayélujára, bàbá tí wọ́n dífá tó mú ọ̀wọ́ adé là ń rí ní ọwọ́ ọ̀tún àtọwọ́ òsì kábíyèsí yìí tí wọ́n jọ ń wọlé, tí wọ́n jọ ń jáde. Bàbá yìí ni ó mú kábíyèsí yìí tẹ gbogbo ibi tó jẹ́ ó tẹ̀. Ibo ni Báṣọ̀run wà? Báṣọ̀run Ọ̀yọ́, ibo ló wà? A ò máa gbọ́dọ̀ káwọ́ lẹ́ràn ká máa wò wípé ibi ó bá máa já sí kó já sí. Ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá, ilẹ̀kẹ̀ má já síbí, má já sọ̀hún, ibi tó bá ti já sí ẹja gbà. Ẹ mọ̀ wípé bí igba èèyàn bá pọ̀ tí wọ́n bá ń du oyè lọ́balọ́ba, àyàn kan ṣo báyìí ni yóò jọba, àwọn tó kù tí wọ́n sì lọ jẹ̀bà nílé wọn. Ó ti wá já mọ́ kábíyèsí ọba Ọ̀wádé lọ́wọ́ báyìí. Ibo wá ni ká wo ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá? Ibo ni ká wo ọjọ́ ọ̀la ìlú Ọ̀yọ́? Ibo ni ká wò ó sí o? Lẹ́yìn kábíyèsí Báṣọ̀run ló kàn ní ìlú Ọ̀yọ́ tí gbogbo wa sì mọ̀ bẹ́ẹ̀ dájúdájú wípé Báṣọ̀run ló kàn gẹ́gẹ́ bí olórí àwọn Ọ̀yọ́mèsì pátápátá. Àwọn olóyè Ọ̀yọ́ sì rèé, wọn kì í ṣe olóyè lásán. Ìdí pàtàkì rèé ló jẹ́ wípé àwọn nìkan ṣo ni wọ́n ló kọ gẹ́gẹ́ bí olóyè, wípé Ọ̀yọ́mèsì là ń pè wọ́n. Wọ́n kọjá wípé bóyá wọ́n kàn jẹ́ olóyè láàrin ààfin lásán. Bí wọ́n ṣe jẹ́ Ọ̀yọ́mèsì yẹn, wọ́n ní ìletò kọ̀ọ̀kan táwọn náà ń ṣe aṣojú tí wọ́n sì ń ṣe bí lọ́balọ́ba lé lórí. Ọ̀yọ́mèsì nílùú Ọ̀yọ́
bí ọba bòmí lórí ní ìlú mi. Ẹ̀já kíyèsí eléyìí àwọn ọmọ kóòtù òjíire gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀já jí gìrì o ẹ̀já fèròǹgbà wa ṣọwọ́ sábẹ́ comment section yìí. Ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́ lásìkò kábíyèsí yìí. Eku a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ, ọmọ èèyàn fọhùn bí ọmọ ènìyàn. Àti kábíyèsí àti Báṣọ̀run àti gbogbo àwọn lóyè pátápátá kí Elédùmarè kó dákun kó bá wa dá wọn sí, kó sì fún wọn ní ọgbọ́n àti òye eléyìí tí wọ́n fi túkọ̀ ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ kóòtù òjíire ilẹ̀ Yorùbá síájú lápapọ̀. Kí Elédùmarè kó wà pẹ̀lú kó wa. Ẹ má gbàgbé, ẹ bá mi subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí, ẹ bá mi share rẹ̀, ẹ jẹ́ ó délé kẹjọ òdòkó, ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section yìí. Bàbá jẹ́ ọmọ Yorùbá àtàtà nítòótọ́ a gbọ́dọ̀ dágunlá ẹja fi èròǹgbà wa wọ̀n nítorí pé èròǹgbà wa yẹn ó lè kọjá ibi tá a nírò pé yóò dé. Olúṣọlá Olómi Ọgbọ́n ló sọ pé láyọ̀láyọ̀ la máa pàdé. Ó dàbọ̀.